tún ti dé o olóhùn yọ o bẹ́ẹ̀ mẹ́rin ẹ ò dóhùn erin bẹ́ẹ̀ mọ̀sá ẹ ò jíyọ lọ́bẹ̀ àgọ́ onílé ṣé kí n wálé o àgọ́ àlejò ṣé kí n máa bọ̀ lọ́jọ́ òní mo ṣe bà lọ́dọ̀ rẹ ẹjẹ́ ojú mi ṣe ọmọ borí owó Adétòrò ló gbé mi débi o òpè ní nísọ̀lá o orí adé o gbọ́dọ̀ polóhùn iyọ̀ kó gbóhùn sí nílé àga òwú lábẹ́ òkúta sánilé bàbá rẹ̀ mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà mi ò rọ́bà fín torá rọ́bà fín lọ́ba ń pa ìjí mo jí lówùúrọ̀ yìí olóhùn iyọ̀ o ìpè àfíìsì Òṣòdì Global láti Canada ló jí mi ó ní olóhùn iyọ̀ o òní lọ́jọ́ ìbí ọ̀rẹ́ mi mo fẹ́ kí o bá mi kí i délédélé happy birthday to you o àṣeyíṣà mọ́dún ni fún ọ lọ́la bàbá mi Adétòrò jẹ́ ń ṣe wéré o kí mú ọ̀rẹ́ lọ àwọn bàbá tó bí ọlọ́mọ wọ́n kì ọ́ bí ológun ẹrú o wọ́n kì ọ́ bí ọlọ́gbọ́n ìwọ̀fà o àgbẹ̀kẹ́ o ìwọ lọmọ ajílàlà ẹ̀ṣọ́ ọmọ ajífọ́jọ́ gbogbo dábí èmi ọmọ òkè abíjù wọn o abíjára yòókù lọ ọmọ gégé sí ọmọ tẹ́lùsì ọmọ òtòǹpòrò lówù ayẹyẹ ọmọ kúwàre ọmọ yàwí ìrí ọmọ olówó dúró ọmọ ajífẹ́gbẹ́sẹ̀rẹ́ o ọmọ àrèmátà o ọmọ ajíbọ̀sìn ọmọ amọ́ròrò lágbo amọ́ròrò ọmọ ajílẹ̀ta ọmọ asùnkúndàdé àtẹwọ́ mẹ́wẹ̀ wá ni wọ́n fi gboyè lówù ti lábẹ́rìnjọ àgbẹ̀kẹ́ o ká ṣe wàràwàrà kárẹ̀lú ìyá tó bí ọlọ́mọ aláàríkẹ́ olóhùn iyọ̀ ló ń kí lọ́wọ́ mo fẹ́ relé dápà lè ń pé o nílé Adétòrò ọmọ ẹranko yáyò òbí mo tún lọ fa òbí mo tún ní dẹ̀dẹ̀ òbí ń jà ará ìlodò ọmọ lélú ọ̀yà dápà mọ̀lùkúsù mojókòsó kí n tó tọ̀yà lọ èrò gèngèlè wẹ̀yìn wò yàlẹ̀yàlẹ̀ tó bá yan dápà yóò sì rí tó yànrẹ́ tó bá yan dápà yóò sì mi bó tó yẹ kí ẹnu àríkẹ́ mọ̀yàn mọ̀yàn dápà lálẹ́ nílé ọmọ Adédáre òbí mo tún lọ fa òbí mo tún ní dẹ̀dẹ̀ ọ̀tọ̀ ní dápà tí ń tẹ̀pa ọ̀tọ̀ ní dápà tí ń tata ọ̀tọ̀ ní dápà tí ń ta kúlí àmọ́ dápà tó kọ́lé ìgúnnu ní bàbá gbogbo wọn ògèrè ará lòdò ọmọ aláró ló lẹ́sìn ará ní bí mo lówó lọ́wọ́ máa bá dápà lọ dandan ní bí mi ò lówó lọ́wọ́ ẹ pa mí bíríbíríbírí o ẹ pa mí bíríbíríbírí o ẹ pa mí bíríbíríbírí o ọmọ dápà tí ń kọ́lé ìgúnnu ọmọ aláró ló lẹ́sìn mojókòsó kí n tó tọ̀yà lọ èrò gèngèlè pẹ̀yìndà àṣeyíṣà mọ́dún ni fún ọlọ́lá bàbá mi àfíìsì Òṣòdì ló pé kí n máa wí bẹ́ẹ̀ ẹlẹ́dàá ìyá rẹ mo ní ẹlẹ́dàá ìyá rẹ ò ní ṣe ọlọ́lọ́mọ kan nínú ayé o bíbí níyà rẹ bí ọ ìwọ náà á sì bí yàn lágbára Ọlọ́wọ́n Ọba ọmọ tó ti bí ònìyàn kú mọ́ lọ́wọ́ ó mà ní fọwọ́ ẹgbọ́n mọ̀ sí lágbára Elédùmarè ọba aláṣẹ títí lọ́pẹ́ bypass fabric máa gbọ́ bí mo ti ń wí ẹlẹ́dàá rẹ àti tìyá rẹ á pèsè ọkọ alálùbáríkà fún ọ nínú ayé nítorí wípé kíni àrùn kan ní wípé kéèyàn ó bímọ rí o ẹ̀bùn lọ́mọ jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run Ọba àṣeyí sàmọ́ ọdún o ọdún èyí ò ní dáte mọ́ fún ọlọ́lá Ọlọ́run Ọba torí pé wàá sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àlékún owó àlékún ọmọ àlékún àlàáfíà ní fún ọlọ́lá bàbá mi àṣeyí sàmọ́ ọdún.